lẹ́yìn tó fìdí rẹmi nínú ìdìbò gómìnà. Ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Anambra ní kí olùdíje àwọn lọ́rọ̀ kan lé. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nípínlẹ̀ Anambra ti sọ fún olùdíje wọn nínú ìdìbò gómìnà tó wáyé lọ́sẹ̀ tó kọjá Jude Ezewafor pé ó fìdí mọ́lẹ̀ fún ìgbà díẹ̀ lórí ẹ̀sùn pé ó ń ṣe àgàbàgebè ẹgbẹ́ òṣèlú. Alága ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ náà Chidi Chidebe sọ pé àṣẹ yìí ní ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú pa níbi ìpàdé tí wọ́n ṣe ní ọjọ́ Tuesday nílùú Ọ̀kwà. Gẹ́gẹ́ bí Chidebe ṣe sọ, ó ní Ezewafor kò sí ìpolongo kankan títí ó fi di ọjọ́ tí ìpolongo yóò káàdì nílẹ̀. Ó ní ìwà ìbọ̀wọ̀ fòfin àti àìlákàsí tí òun àti àwọn mìíràn nínú ẹgbẹ́ òṣèlú PDP ń hù kiri kò bójúmu. Ó sì ṣàkóbá ńlá fún àbájáde ìdìbò náà. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ẹgbẹ́ PDP ò ní fàyè gba ìwà rádaràda kan láti ọwọ́ àwọn ọmọ ẹgbẹ́.